evidence. Pẹ̀lú obìnrin. Ṣé bá wọn tán? Irọ́ ni. Sọ fún mi pé kò ṣe é ṣe. Mo ń ṣe é ṣe tí ń lélẹ̀. Moroko ṣe ti pa mí. Níbo ló ti rí ọmọ ẹgbẹ́ rẹ̀ yìí? Mo ti fẹ́ máa bọ̀ wá. Ó dọ̀pù ló mú mi. O tún parọ́. Mi ò parọ́. Ó dọ̀pù ló mú wọ̀ yìí. Ó dọ̀pù tó mú ẹ̀dá. Mi ò parọ́. Ìwọ náà ni ó dọ̀pù tó mú mi. Ó tún ti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí, ó ti bẹ̀rẹ̀ o. Olórí burúkú ìgbà tó wá fẹ́ mi lè wà. Ṣé bí mo ṣe gba lélẹ̀? Exactly bí ó ṣe bó ṣe rí lélẹ̀. Nígbà tí mo lọ mọ ẹ̀, mo mọ̀ wípé ó sanra tó báyìí. Èmi ni mo padà tí wọ́n fún ọ lóúnjẹ tó tún fi sanra. Fàlí, ẹ̀mí ló mọ̀ pé ẹ̀. Èmi ò kà, láti mi ò mọ̀ pé má bèrè. You see now, you see? Mo pè é sọ́mọ lélẹ̀. Wọ́n sọ pé wọ́n ò kà. So a jẹ́ pé bọ́kọ ẹ ṣe ròyìn ẹ gangan náà mo bá. Gbọ̀ngàn tó bá rà àmàrà tí ń gbé fún ìwé ibú tí ń bẹnu ọmọbìnrin ìwà tí ń fọ ọ̀rẹ́ wa tọ́rẹ̀ wa sọ fún wa kò sí wọ́n bẹ́ẹ̀ o ìwà àwọn gẹ́gẹ́ gan ló fún mi lójọ́ tí mo. Ṣé nǹkan tó wá ṣe fún ẹnìyàn àbí lọ́wọ́ ní nǹkan ó sọ pé kò tún máa gbé tó bá wá mọ̀ nǹkan yóò pa àwọn èèyàn tó ń pọ̀ pẹ́. Ṣúrí mo ṣe rí ẹ tó jẹ́ni tó rẹ́ni sí mi mú mi ké ọ̀rọ̀ mi ti dẹ̀. Ọ̀rọ̀ ẹ̀ dayọ̀. Ó ti dẹ̀. Ó ń ṣeré ni. Mi ò ṣeré. Ó dà yín pé nǹkan ti rọ́lú ẹ̀. Jọ olórí burúkú má ṣàǹfààní obìnrin wo ló send love message sí ẹ. Kéde ìdí tí MTN máa ṣe sometimes nílẹ̀. Abọ́lá burúkú dẹ̀ ṣé MTN ló send message. Ìbà lọ́wọ́ yín ẹ dábò ẹ fi ẹ̀sẹ́nu Olódùmarè ọba àjíkí àjíkẹ́ ọ̀gẹ̀gẹ̀ tó gbélé ayé ró ibẹ̀ yín àgbàlagbà ìbà lájà tó ń tò gbóró ìbà jọgẹ́dẹ̀ tó ń wọ́n àgbàgbà ẹni ìyá mi ò sọ mọ̀ǹgà apanimọ̀ agun olókìkí òru ìbà yín ẹbí ẹ̀dẹ́kùn ẹbí ẹ̀dẹ́gbẹ̀dúgbẹ̀dú ara ìfọ́bẹ̀ gbadimọ̀ ìfọ́bẹ̀ ìbàlùkọ́kọ́sọ́ Ìbà! Mo ní inú igbó títí wọn fara kásá. Mo rìn lọ́nà ẹ̀wọ̀n tó tu ọ̀nà. Àgòyà ibi tí bá ń bẹ lójú ẹ̀pẹ̀ ìdà. Ẹnu náà wọ́n domi kò lè domi. Ẹnu náà wọ́n diyọ̀ kò lè diyọ̀. Ọ̀rọ̀ tẹ́nu dì sínú dì síkùn afẹ́fẹ́ yìí ní bá lọ. Ibi tí bá ń bẹ lónìí. Afẹ́fẹ́ ni ẹ mọ bá rè gbẹ. Àgòyà Gbadébọ̀ ìsó báyìí ìsó nídìí ju ìsó ń bẹ̀ pẹ̀lẹ́. Ìsọ́nbẹ̀ máa tó bá ìsọ́nbẹ̀. Ẹ̀yin tó láyé ìbà lọ́wọ́ yín o, àpapọ̀ sálẹ̀ yìí mo ṣẹ̀bà. Ìsọ́nbẹ̀. Gbadébọ̀, nígbà wí ládé yìí. Nígbà wí ládé yìí. Kúnlẹ̀ sáàrin. Ọ̀yá gbẹ́bọ ọwọ́ rẹ̀ kalẹ̀. Tọ́ akọ́dá ayé ìbà, àṣẹ̀dá ayé ìbà àti wáyé ọjọ́ àti wọ̀ oòrùn. Olódùmarè ọba àjíkí. Àjíjẹ́ ọ̀gẹ̀gẹ̀ tó gbélé ẹ̀rọ gbogbo tí ìjọba ẹ̀ nínú ọ̀pọ̀. Ibẹ̀ ni ìyá mi ò sọ̀rọ̀ ǹgà apanimọ̀ aago olókìkí òru. Ẹ̀yin lọ solo sálá, ẹ̀yin lọ sálá sóló ajẹ́bùjẹ̀dù èèyàn mọ́gùn fẹ̀. Ìbá yín o. Gbadébọ̀, lómi wò, àṣẹnikọ́ ọmọ ṣe o. Lónìí ńlọrọ̀ ní òdayọ̀. Àjíkí ní sáwọn nílé alára, àyàkí ní sáwọn nílé ìjẹrò. Òsàmẹ̀yìn mọ̀gún, òun ní sáwọn wọn nílé ọwárọ̀ gún. Àjíkí ti sáwọn nílé alára, ó pè ìyá òun kú, òun fẹ́ ìgbà owó. Àyàkí ti sáwọn lókè ìjẹrò. Ó pé bàbá òun kú òun fẹ́ igba owó òsàmẹ́yìn òkú tí sáwọn nílé ọwárọ̀ ó ní pé òun fẹ́ sí ìgbéyàwó ọmọ òun fẹ́ igba owó ìjẹ́ ìwọ Gbadébọ̀ kí ló fẹ́ igba owó ni. Igba owó tó pọ̀ tí ò ló ń kà owó tó sì ọ̀gbù ọbẹ̀ tó sì tún jáde padà nínú ẹ̀ lọ fẹ́ o ẹ̀yin ìyá mi ò sọ̀rọ̀ mọ̀ǹgà ẹ fàṣẹ sí lónìí kẹjọ orí bẹ̀ kẹjọ sẹ́bẹ̀ ẹ fàṣẹ sí lónìí ẹjọ orí bẹ̀ kẹjọ sẹ́bẹ̀ ibi abáníkẹ́ darí sí ni kẹ́ darí sí ibi abáníkẹ́ yà sí ni kẹ́ yà sí. Ǹjẹ́ kí ni gba irírí tí wọ́n fi fẹ́ ìlò yìí kéke kí ni gba fọ́rí tí wọ́n fi fìwò lùwọ́ ìgbàgbà kí ni gba òbírírí tí wọ́n fi fò ìjápéjápé kiri nínú oko ẹ̀yin ni gba irírí tí wọ́n fi fẹ́ ìlò yìí kéke ẹ̀yin ni gba fọ́rí tí wọ́n fi fìwò lùwọ́ ìgbàgbà ẹ̀yin ni gba òbírírí tí wọ́n fi fò jápéjápé kiri nínú oko ẹ̀yin lẹ dífá fún kòwé níjọ́ ti bẹ láàrin àwọn àjẹ́ èèwọ̀ òrìṣà ajẹ́kọ̀ọ́ gbúdọ̀ pákowé Gbadébọ̀ ọ̀dọ́mayé lónìí ayé kan ò ní ọ̀pá o owó ayé ni wọ́n mọ̀ fi sàánú rẹ̀ látòdì lọ àṣírí rí o tuntun mọ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ Gbadébọ̀ o àtàjíkí àtàyàkí àtòsàmẹ́yìn ògún ti sa wọn léjì mọ̀rọ̀ mẹ́kùn wọ́n ní gbogbo tó bá ti fẹ́ ṣe ni kí wọ́n máa rówó fi ṣe látòdì lọ fún tó bá fi sọ̀kọ̀ tó fi ṣe. kówé ní tí fún ọ̀kú fọmọ aráyè
látòní lọ ayé ọmọ túbọ̀ sẹ́ẹ̀ rẹ fúnra wọn iṣẹ́ tó lẹ́tọ̀ọ́ sí èyí tó lẹ́tọ̀ọ́ sí gbogbo ẹ̀ pátápátá owó rẹ̀ lọ́mọ gbà kò tún ṣiṣẹ́ mọ́ látòní lọ owó ti di tiẹ̀ látòní lọ yóò rí bẹ́ẹ̀ yóò sì ṣẹ bẹ́ẹ̀ kádébò ẹgbọ́n yóò fún ẹgbọ́n yóò sì dà ó dídẹ́rẹ́ o alùkò afẹ́fẹ́lẹ́lẹ́ ti gbá wọn òde ọ̀gbun ẹ̀yin tó láyé ọyẹ ìgbẹ́bọ̀ yìí ó kádébò àdúrà rẹ ti gbà àdúrà rẹ ti gbà ẹgbọ́n yìí ti fi ẹgbọ́n yìí ti da ó ti dájú ní ọ̀run gbadébọ̀ ọ̀rọ̀ rẹ ti dayọ̀ ọ̀dààmú mọ́lá tòní lọ ebi ò tún pa mọ́lá tòní lọ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ gbadébọ̀ o kù ò lè bọ́ ró o ó kù ìbọn ró o gbọ́ kìlọ̀ kọ̀ọ̀kan mo fẹ́ sọ fún ọ gbadébọ̀ láti òní lọ. Daniel, iṣẹ́ yẹn block. Bàbá o, bẹ́ẹ̀ tí bàbá bàtà ti lọ tá a ti dé báyìí. Mo lè wò pé ká jáde ká lọ ṣe fàájì. Ká jẹ́ kó mọ̀ pé ó ti dé bàbá. Èmi nìkan tó. Nǹkan tí mo mọ̀ jẹrẹ gbé fún mi bàbá. Báwo ni ẹ ṣe máa ṣiṣẹ́ complètement tí ọ̀gá tó máa fún ọ ní àṣẹlẹ̀ half-month kí ló ṣe? Èmi kò understand o. O ṣé o èmi gan ò understand gbogbo nonsense tó ṣẹlẹ̀ yìí o báwo ni wọ́n ṣe máa ṣiṣẹ́ odidi fúnyàn kọ́ máa fúnyàn ní owó àbàbọ̀ kí ló dé láì ṣe pé kò sówó lọ́wọ́ ọ̀gá kọ́ bẹ̀rù Ọlọ́run. ẹ má máa rò lọ́kàn ara yín pé báyà nítorí nígbà tí mo ti close mọ́ tí mo jẹ́ bí rẹ̀ half tó tọ́ sí tó transfer sínú àkáǹtì mi tó transfer sínú àkáǹtì mi náà o. Your early wake up ìwọ tó jẹ́ pé 5 and 6 ní ìwé àti ọ̀gá àbí tó jẹ́ pé tí ìkan ló tí ìkó bá fẹ̀dá ìkan ló máa tẹ̀lé ní òfin pretend náà. ikú kí n fà jẹ́ pé ó náà irun gbàgbóná sórí èròǹgbà ọkàn yín tẹ́ ń rò bó bá yá pé mò ń rìn kankan àbí owó tèmi gbé pẹ́lú ojú ti yín lọ áàfù tó fún yín ló fún mi o ẹ má lọ rò ó. bí nǹkan kan ní ìdí ẹ̀rẹ́ yẹ kó yé ọ̀gá ìgbé bùkátà tó ní kẹ́lú. pẹ̀lẹ́ bàbá oníbùkátà. wọ́n ló ṣe mọ̀ fún iná fún lófin. bí a ń sọ́wọ́n jọ bọ́ọ̀lù tí ẹ ṣe jẹ́ orin áàfù ni wo ṣe rí ẹ jẹ́ kí n sọ pé kọ̀ọ̀kan ní kò yé mi lórí ṣe mọ̀ pé mo close fún wa àbúrò mi ní pa ṣe kò sí owó kan tó gbàdúrà kí tálíkà ò jẹ́ kí wọ́n dàbí àwọn àbíkún náà tó dúró láwùjọ. èròǹgbà tí wọ́n nu àwọn máa jù wọ́n lọ. àdúgbò fún wọn tí wọ́n bá tó mọ̀ ṣèdúrà pé kí àwọn kó lówó kí àwọn máa ní ọdẹ máa wá iṣẹ́ fúnra wọn obìnrin oníṣẹ́ tẹ̀lé náà àwọn ọmọ máa ń ṣèdúrà káwọn ní wọ́n ní mi yóò fi wọ́n ládùúgbò tẹ̀lé mi máa dáhùn kọ́mí ṣe dáhùn ká lọ́ọ́ bá wọn kọ́ lóko lẹ́yìn. ẹjẹ́ àlọ́ bá wọn. tó bá yẹ pé ìbẹ̀fẹ̀ bí ìkàdọ̀. ìgbà tó ti ní ní ìsìn owó táwọn ń gbà níwọ̀n náà ń gbà á bí àwa rò pé owó tẹ ó ti wá lọ àjọ wa lọ ní ẹjẹ́ ká lọ. kò ṣọ̀rọ̀ ẹjú báyìí. kí ni. ó tọ́ ní bọ́ọ̀lù báwo ni. ọ̀gẹ̀rẹ̀ àbò bó o ní ọ̀rọ̀ owó ni mo sọ. kò lówó. àbúrò ti sẹ́ǹdì ẹ̀.
olóò ti sẹ́ndẹ̀ látẹ̀kan ní inú lálájì ọ̀sàmù wèmí gbádé bọ́ èmi fowó ṣeré o ìbọjà o ṣé 2 million sọmọdé owó ni dákun o mo fún 5 minutes tí n bá ti rí tó tún ọ pé tó ti yí ọ ìfẹ́ wà láà o sọdá ìgbẹ́ ọ̀padà ìyẹn lẹ ìwọ ṣe lẹ́kọ̀ọ́ wa yìí kọ́ lọ́wọ́ owó mo ń ṣàyẹ̀sí kí ẹ ẹ sọ ǹdẹ bẹ jẹjẹjẹ kí ni. ìṣèlú ibi kúndùn sọ̀rọ̀ ó dẹ̀ dákẹ́. nípínlẹ̀ wọn fẹ́ sọ̀rọ̀ yẹsà nǹkan tí a rí kankan tó yà wá lónìí lásán. bí ọ̀dẹ̀ sọ̀rọ̀ ẹgbẹ́ mi lọ́jà ní tẹ́tẹ́tẹ́ kan ṣe rádaràda òṣì ẹ má bínú sà ọlọ́run àtọ́jú yín sà. wọ́n tọ́jú àwọn mọ̀lẹ́bí tẹ̀yìn náà. ẹ ṣe ń tọ́jú wa nílé ìsínú wa náà dẹ̀ ń dùn ọlọ́run ló fi yín sílẹ̀. ẹ ṣeun ẹ kú kíkí kí ni. ìgbà tí owó oṣù wọlé ni mo wá wo owó mo wá rí gbà half salary ni mo rí ìmọ̀ àbí mi rí dáadáa ni mo wá ní kí n bi ọmọ Yíbò pé bóyá àtọ̀dọ̀ mi nìkan lẹ ti ṣe mistake òun náà wá ní. ìgbẹ́ bó ṣe bì mí nìyẹn mo rí i pé another thing tó ṣẹlẹ̀ èmi náà ní salary èmi náà bẹ́ẹ̀ bí driver èmi náà bẹ́ẹ̀ sọ̀kẹ́ salary èmi náà bẹ́ẹ̀ bí PA gbogbo ọ̀pọ̀dọ̀ wọ́n bí ara wọ́n pẹ̀pọ̀ owó ti pèsè salary ló ṣe ní pé kọ̀wé bẹ́ẹ̀. ọ̀dà ṣé níta tó yẹ wá bá mi nù ojú yín fọ́ o ṣé ẹ̀yin orí tí Nàìjíríà sọ nísìnyí ẹ rí pé ọ̀dọ̀ owó ti dá Nàìjíríà ni ṣé wàá rí bọ́dọ̀ owó ti wá dá Nàìjíríà ọdẹ mi náà o ó ṣe wá dé mi náà lọ́dẹ mi náà lè rí tiyín náà ọmọ dáhùn mọ̀lẹ́bí tẹ̀yìn náà lọ́dọ̀ ara yín. so the chimole ask question. ó lè béèrè. girls do something wọ́n sọ statement kan náà wọ́n ní ọ̀gá owó ṣé according to his name ṣé ọ̀gá kí ni túmọ̀ ọ̀gá owó. tọ́gà ń tọ́ àti sọ ni pé ìgbà náà la rí pé tí wọ́n tọ́ àti sọ ni pé bí Nàìjíríà ṣe rí ń sin pé nǹkan ò fara lọ gbogbo nǹkan bàjẹ́ yẹn ló fà á tó jẹ́ pé ọ̀dọ̀ owó yẹn fi tí a fi ń gẹ̀tì half salary. ó ṣe é kó ọwọ́ ti ọjọ́ mi lójú náà ṣé bí àkà ibi àjọ ń jáde ni ó sáré pé owó wọlé. ọ̀gá kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí gbogbo wa ta wà nulẹ̀ tá à ń ṣiṣẹ́ nulẹ̀ àtàárọ̀ àtọ̀sán àtòru la fi ń ṣiṣẹ́ kò sẹ́ni tí ó máa ń sinmi nínú wa gbogbo wa là ń ṣiṣẹ́ kò wá yẹ kó jẹ́ pé a máa ṣiṣẹ́ odidi fún yín a máa gba owó àbàbọ̀ àṣebíṣe tiwa náà lè fi ń sọ̀rọ̀ 2 million sìn. ẹ mọ̀ pé èmi ni mò ń ṣàkóso mo sì ń wà yín dáadáa ó yẹ kí tèmi mọ̀ pé mo sì ń wà yín dáadáa. mo ti gbọ́ ẹlẹ́mìí sọ́pẹ́ ìgbà tó ń bá mi ṣe lọ́dọ̀ àgbọ̀gbọ́ sí ìgbà tí wọ́n náà gba èsì inú rẹ̀ ń dùn ìwọ́ wà nílé oúnjẹ gẹ̀gẹ́gẹ́ ọjọ́jà oúnjẹ wọn àsìkò ẹ wá gbọ́ o tuntun ni mo tún gbé dé nísìnyí o èyí tí mo wọ́yá oṣù méje lẹ́bi gba salary ìgbà tí Nàìjíríà bá tó dáa ẹ tó mọ̀ gbogbo pé láti ọ̀gbìn náà tó bá kéde má gbé gbájú fún ọ ẹ wá gbọ́ ẹni tí sọ̀bà ti tẹ́ lọ́rùn òfìsẹ́ mi lẹ́kọ̀ọ́ mọ́ lọ. ìwọ iná ń bi àbí síbi oúnjẹ lọ́dọ̀ ń jẹ ọwọ́ látàná ń bra ọwọ́ á sọ fún mi pé ọ̀gá owó kọ́ ọmọ sí owó ni sórí tẹ̀ bá múra dáadáa kọ́ bọ́ ẹ̀ nígbà wọlé ẹ títí ẹ̀rọ bá ti wá tẹ́ lọ́rùn ẹ mọ̀ wá lọ. ìfẹ́ gbọ́ kankan mọ́ ọ̀ya ẹ̀ parẹ́. sábàyé o. alábẹ́ẹ́sà ẹ̀tẹ̀lera yín ẹ̀tẹ̀lera yín. ayé mú sábàyé ọ̀sálárì rẹ̀. ẹ̀yin wéèrè ẹ̀yin bọ́ ṣe rí kí ni wọ́n sá àwọn ọmọlẹ̀ àwọn gáàsì náà mo fún ọ láwùsálárì inú wọn mọ̀ dùn ẹ wá gbọ́ o tó bá ti já ìní fún yín kankan mọ́ kò sí kankan tẹ́lẹ̀ kó ṣe fún mi nínú yín ẹ gbádùn múra gbélé yìí padà. guys ẹ fọkàn gan o Daniel mi ò lè expect ẹ látọ̀dọ̀ Ọlọ́run ẹ fọ́n àdìgàn kí ló ṣẹlẹ̀ mo gbéṣẹ́ wá iṣẹ́ ẹ wá kárí àtúnṣe tán mo tún wá expect kọ́ yín pé máa pè mí ẹ pè mí guys ẹ fọkàn po Daniel kò yẹ kó wá látọ̀gẹ̀ guys ẹ fọkàn gan. accepted pé a jẹ̀bi but tí n tó gbé wá yìí ó yẹ kó mọ̀ pé ibi tá a náwó sí yẹn ibẹ̀ ló pọ̀ bàbá ò ní bínú ni. dá padà bàbá bọ́lá ẹ bẹ́ẹ̀ ibo lẹ náwó sí ṣé tèmi ò bá gbéṣẹ́ wá ẹ̀yin máa sọ pé máa náwó síbì kan náà sọ sókè náà ṣé tèmi ò bá gbéṣẹ́ wá ẹ̀yin máa sọ pé náwó síbì kan guys ẹ ti fọ́kọ̀. Solo the fact pé a ti fọ́kọ̀ ìwọ náà mọ̀ pé tí o bá ń ṣe bí nǹkan tó ṣẹlẹ̀ ṣé àfọ́kọ̀ sí ẹni ayé. ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn náà. tí o bá ń sọ àwọn ọjọ́ tó dá wa dúró ṣé irú nǹkan yìí máa ṣẹlẹ̀ ni àbí tí wọ́n yẹ pé àwọn ọjọ́ yẹn wọ́n kàn lọ drop àwọn ọ̀tá wa ń sìn ṣé ọwọ́ wa ló fẹ́ máa. ẹ máa mọ̀ pé ṣò carry out. kákú ẹ torí bá abẹ́ fún ẹ lówó àbí. ọ̀gbẹ́ni gbàgbé yẹn ti kọjá náà gbogbo alákòóso ẹni tó rí kankan bẹ́ẹ̀ yẹn ti kọjá
gbárùgbà ṣe múṣẹ́ mi wà ká rẹ̀ ṣẹ́tù ara wa iṣẹ́ gidi ká fún ẹ ní ká di fún ẹ lọ́nà bẹ̀yẹn. Ọlọ́run ojú mi gan o. Bọ̀bọ̀ má bínú tó bá ti ṣiṣẹ́ mi wà ní kíkà mọ̀. Ẹ mọ̀ pé mi àlàdé fọ́mátì ń tẹ̀lé mi ni iṣẹ́ mi mo tún mú wá ó ti yẹ bóyá ṣe máa láyé. Iṣẹ́ ìṣe lọ ni iṣẹ́ káfí ìrànwọ́ ẹ̀ 8 ni wọ́n máa gbéṣẹ́ ìwọlé owó ẹ̀ 8 mo lè fẹ́ kẹ́ blọ́ọ̀kì wọn direct kẹ́ lè gbó ọwọ́ wọn. Ò tí fún wa ní fòrí wo níbẹ̀ sáìdì yìí. Sáìdì ibi káfí ibi ìsàlẹ̀ ibi ilé yẹn building yẹn. Down the street. Ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ tó ní Jésù. Confirm. 8 ni wọ́n máa gbówó ẹ̀ wọlé. Mi ò lè fẹ́ fọ́kọ̀ this time around guys mi ò fẹ́ fọ́kọ̀ rárá tójú bá yẹjú kóhun máa yẹ òun mi ò fẹ́ fọ́kọ̀ guys tẹ bá fọ́kọ̀ time ẹ máa rí pípọ̀ ojú mi o. Wà ní báyìí sórí ẹ̀ yìí. Wà jẹ́ kí n sọ fún ẹ o èyí tájà fi bọ́ọ̀mù ẹ̀ṣẹ̀lẹ̀ ló fi ń gé jẹ òun sọ̀rọ̀ sí mi à ń bẹ̀ with the fact pé à ń bẹ̀ ẹ́ pé kó má bínú pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o wá ń threat tèmi is that a threat? Mo wá yẹ change your phone if not because of job tí mo like mo lè máa mú ṣe gidi wá tí o bá ń ṣe yẹn máa change your phone mi ló wá ń bá sọ̀rọ̀ owó ẹ tó wà wájú ẹ̀ má jẹ́ kí n bínú sí ẹ. But all the same ìtí mò ń wí náà ni màá yí màá wí guys ẹ má fọkọ̀ mi lè. ẹ bá jẹ́ kó wáyé ṣá jẹ́ kó tọ́ bẹ̀rẹ̀. ìtí màmá àlùbí kí náà ni ẹ bá jẹ́ kó wáyé. ìwọ ìgbàwó afẹ́ ní sùúrù kà òfẹ́ dáadé lọ sí ìlú sùúrù Oṣù bẹ̀rẹ̀. Wait. Má sọ di ra. Níbi tó ní ló ti gbóòlù àtọ̀gbẹ́ tó lọ náà. Mi ọ̀gá gbóòlù tó lọ. Ọ̀gá bèmí kẹ́sì ọ̀gá bèmí ni. Ìyẹn ní àyè tó ti kọjá. Ò náà èyí tó wò náà. Èyí sí ọ̀gá bèmí ní ìṣe ọ̀gá mi. Ọmọ àjáde wa mẹ́sì kó sọ fún. Ẹ̀sà. Àbáwò ni. Ẹ̀sà. Owó tí wọ́n tó tọ́lá dẹ̀ kan kí ni pọ́blẹ́mù ẹ̀? Ṣé èmi ní kí n ṣílẹ̀ kó fúnra mi? Ọ̀gá. Ẹ rọra sà. Báwo ni kí ló ṣẹlẹ̀? Dáadáa sà. Mo dé kitchen sí kò sóúnjẹ tá a máa sè. Kò sóúnjẹ tẹ́ máa ṣe. Fún ara mi kọ́ ni mo yọ 2 cups of rice síbẹ̀ ni. Ọ̀gá mo ti check ẹ̀ nǹkan tó wà ń bẹ̀ gan kò tó 2 cups. Kò tó 2 cups báwo fún ara mi mo yọ náà. Kò dẹ̀ lè yó gbogbo wa yìí. Gbogbo ẹ̀yin wo? Gbogbo àwa tá wà nulẹ̀. Ẹ̀yin tẹ́ wà nulẹ̀. Ẹ kó mo yọ rice fún yín ni. Fún ara mi ni mo yọ rice fúnra mi náà tí mo máa jẹ. Ẹ ń kọ àrísẹ́ gba sálárì. Ọ̀gá àgbà. Ṣébẹ̀ ń gba sálárì. Ẹ wò ó Nàìjíríà ti dá o tí Nàìjíríà bá ti dá á padà sílẹ̀. Bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀gá oúnjẹ máa ń wà nù kitchen tẹ́ pé màá ṣe tàárọ̀ ọ̀sán àtàlẹ́ fún gbogbo wa tá wà nulẹ̀. Nígbà tí Nàìjíríà dá ó ṣe dagun báyìí ó ti dagun fún gbogbo yín náà nù ó ti yé ẹ̀pọ̀ dagun fèmí náà èmi náà máa ń jẹ láàárọ̀ àmọ́ báyìí nísìnyí wà á wò wà lèmi náà kí n bá ti jẹ báwo tó dalẹ́ kí n tó jẹ mi sí ráìsì yẹn kalẹ̀ fún mi dáadáa o ọgbọ́dọ̀ dí o tí wúrọ̀ kan bá yọ ọ́nù bẹ́ẹ̀ ọ jẹ kí sànú yà. Ó yá ọ̀gá ó ti yá ọ̀gá. Ọ̀gá ló ti yá kò tí ì ní ẹgbẹ́ gbogbo. Tọ́ àti máa gbẹ̀gùn sí ni yẹn dá mi lóhùn jọ.
ìfàlà pẹ́ fún ìfà wà máa sọ pé sí lójú ààrẹ ọ̀gá rẹ̀ sọ ọ̀rẹ́ tí mo ti ní òlò. àti bẹ́ẹ̀ sọ fún kí n fọ́kàn mi ní sà. kí ni máa ń tẹ̀lé ọmọdé wọ̀nyí náà ta ló ní o fi fọ́kàn mu ọ̀rọ̀ tá a sọ́nu lẹ́nìsì tí èpè ṣẹ́jú méjì epo kí mo ní o fi láàdín. yes epo pupa ni sà. ọ̀dà ju gbogbo ẹ̀ lọ bọ́ bá ti ṣe tán tó ń lò gbìyànjú kó pè mí kí lè rán létí bó ti lò. àpèyìn sà ẹ ṣe gan sà. ọ̀gá rẹ̀ ìfàlà dúpẹ́ fún. yes sà kí n tó máa lọ sà. báwo ni iṣẹ́ ọ̀rẹ́ mi ti sọ fún mi. ó tọ́ ni ṣùgbọ́n wọn ò ní parọ́ fún ọ kì í délẹ̀ báyìí àmọ́ wọ́n bá délẹ̀ wọ́n pè ọ́ sórí aago rẹ̀ kọ́ wá gbà. ọ̀gá ẹ rẹ̀ ṣeun gan sà. ọ̀gá rẹ̀ báńkílé lẹ́nà ọ̀gá rẹ̀ bá o ṣe o. Jẹ̀rí gan kó o tún ra àwọn oúnjẹ báyìí. Ó wà òkè náà, ó wà òkè. Bá mi gbó mi. Ṣé èmi ní kí n jó mi fúnra mi? Ẹ má bọ̀rọ̀ sá. Ìgbìmọ̀ ìwé máa gbọ́n tó bá ti bẹ́ẹ̀ sẹ́ni mo ṣe sọ́ọ́rí. Èdè tí ó mọ̀ mo ṣe sọ́ọ́rí. Olórí burúkú, olówó òfò. Ìrè olówó kò sì pa lérí kò sì wúlò rárá àrígbádùn rẹ̀ oúnjẹ òun sì pa lérí mi lè rí bí gbé jẹ́ǹtẹ̀ mi olówó òfò. Ṣé àbójẹ ni? Ìmáì sà. Ọ̀jẹ̀. Ìmáì sà. Ò ní máì. Wọ́n bá ti dọ̀wọ́ oúnjẹ náà ni ó ṣèbò wọn máì. Ṣènìyàn sẹ́ran kó mẹ́rin ṣe láyé náà wọ́n ṣe lọ́rùn òun náà jẹ́ ráìdì àti títí. Àwọn tó bí ọrí jẹ́ onífóònù. Onífóònù sà. Ṣé bó ètò lọ́bẹ̀rẹ̀ rẹ̀? Fún ètò ẹ̀rọ. Ọlọ́run n tó ń fún tálíkà náà ló ń fún lówó. Ṣé àwa náà ló ètò wọ́n náà ló ètò ṣé bẹ́ẹ̀ ru wa ló ń ṣe ní tábà jẹ kúkọ́ lọ ń jẹ ọ̀dẹ̀ wọ́n jẹ táàgbé kọjá gbogbo tọ́ra náà ò dùn náà jákujàku kan báyìí ló. Ẹ ṣé thank you sir. àwọn jẹ́ kí n sọ fún ẹ tó bá jẹ oúnjẹ máa gbé lọ títọ́ ń bá ti oúnjẹ títọ́ mọ̀ gbọ̀n yìí báyìí àwọn tó bí ọ̀tọ̀ yìí o wo ẹni ìwéṣà tó bá jẹ ohun tó bá yàgbẹ́nu lé ìfọ́sẹ̀ kan aṣáàjẹ ni ẹ̀rù ti ràn jíjẹ ráìsì wọ́n máa jẹ́ díẹ̀ àgbàgbọ́ ti ń bá mi rìn sí owó. Ikechukwu mo gbọ́ pé o sọ pé o fẹ́ fi ṣẹlẹ̀. ló ṣe rí nìyẹn o ṣe rí èmi tí mo ti conclude nínú mind mi pé bí mo ṣe wà ending of this month wo. ọwọ́ oṣù wọ́n fọwọ́ gbá mi lẹ́nu jàre. mi ò sí ní sórí inú lẹ́yìn náà kó lónìí bẹ́ẹ̀. sórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà èrò èmi àti ẹ̀yìn kankan náà ni. honestly èmi gan mo ti pinnu mo fẹ́ fi iṣẹ́ máa yin ilẹ̀. ó túmọ̀ sí pé òbí àwọn Yorùbá tí wọ́n pa àwọn Yorùbá sọ pé ọ̀rọ̀ ọlọ́gọ́ báyìí the same thing ló ń jẹ bọ́ọ̀rọ̀ òmùgọ̀. ló máa ń rí báyìí ọ̀rọ̀ mi àti ẹ̀ torí pàjọ gbówó àṣẹ báyìí tó wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé tọ̀dọ̀ mi ò tí ì yá báyìí èmi ò lọ ní ìparí oṣù yìí. èmi ti lọ bẹ́ẹ̀ kí ló. sórí máa yín mo fẹ́ kọ́ lọ́gbọ́n mo fẹ́ fi àmì kalẹ̀ nínú ilé ìkẹ́kọ̀ọ́ lọ. àmì. ilé tó dẹnu lẹ̀ ṣé ò gbọ́ rí ni. irú àmì wo ló fẹ́ fi kalẹ̀. sórí màná lówó má jáyé ẹni tó lówó tí ò lè nà yìí mo fẹ́ kọ́ ní ọgbọ́n. lórí náà lè jẹ́ ẹ́. Pamide. No problem, kò sí kò tó pẹ̀lú pẹ̀lú ẹ̀. But at the ending of this one, èmi kakala lára mi ló lò nìyẹn. Anyway, I wish you best of the luck tó bá lọ. Amen. Jésù Kristi náà lágbọ̀. Ìgboro ló ni. Absolutely, THP negative rẹ̀ iná ojú ìròyìn náà. Náà abẹ́ yanjú ẹ̀. Àwọn yóò máa jà ẹ́, èyí lè mọ̀. Àwọn tó jọ yín lọ́nà dà wọ́n ti kú wọ́n ti lọ. Báwo máa ṣe wá lùkà? Wùmí, bàbá sọ pé wàá fi sínú oúnjẹ ló bá tán. Kí n kàn fi sínú oúnjẹ fún. Ọ̀rẹ́ mi, sórí ni atákéré ìyọ́dún ni bó ṣe wà lọ́wọ́ ẹ̀yìn. Ó dẹ̀ ṣọ́ pé kínní máa ṣiṣẹ́. Ìgbàgbọ́ ẹ ló máa ta ọ̀rẹ́ mi. Tó bá ti fi sínú oúnjẹ fọ́gẹ̀ lọ́gẹ́ ìbádọ́ lólùfẹ́ ẹ̀. Lóòótọ́.
ọ̀rẹ́ mi sórí kíní tó bá fi lè ṣiṣẹ́ máa dúpẹ́ fún ẹ o. Ṣó tún padà sẹ́yìn ní báyìí sí but ọ̀rẹ́ mi báwo ló ṣe máa wá ṣe ti PA sí báyìí sí àbí tiẹ̀ ti tán nìyẹn. jọ nítorí Ọlọ́run mi láìkẹ́ mo tẹ̀ tún padà sẹ́yìn PA bí báwo kí ló máa kàn mí pẹ̀lú yẹn mọ́ ẹni lè sórí gẹ̀gẹ̀dẹ̀ ni nǹkan tí mo yà dá sí. ọ̀rẹ́ mi ìyàwó ọ̀gá. ṣe gan máa rí ẹ. Àlàbí jọ nítorí Ọlọ́run jọ Àlàbí àkùdá Àlàbí jọ Àlàbí. ó yá Àlàbí. tó ń pẹ́ dá wa dúró sí ibà wá sọ fún arísí pé yahoo ni wọ́n ṣàjọ yahoo lójú yìí. Do you know who you are talking to? ọ́fíìsà ló ń bá ibẹ̀ yẹn. àwọn tó kidnap mi lọ́jọ́ sí àwọn ni. Kí ni wọ́n sọ pé ó ṣẹlẹ̀. bó ṣe lè wù kọ́ ya oníjẹkújẹ tó kò lè jẹun náà kò ní jẹ tán. ẹ yá nu sọ̀rọ̀ ni mo fẹ́ yọ pé tó bá ṣe ẹ̀dún kù kẹ́ ẹ gbé sí wa. Good 5 years mo lò ní training. It's more than that. Wàláyé ẹ̀ ní ọ̀gá. Ṣé bọ́gà tiẹ̀ náà ni? yóò rí bẹ́ẹ̀ odidi òòsà ní bẹ nínú rẹ̀. ok ó ti ya ẹ fẹ́ lò mí àjọ. àbọ̀bọ̀ báwo la ṣe máa lù ẹ́. Daddy, answer. iṣẹ́ wo la fẹ́ ṣe tó tún máa jáwó fún wa báyìí. àwọn olè ti wá rọ́ọ̀bù mi ẹ wo ọkùnrin mẹ́ta obìnrin ẹyọ kan obìnrin ẹyọ kan ẹ jọ ẹ bá mi lé owó olówó. ẹ láyà ẹ̀dẹ̀ ń jalè ẹ jẹ́ ká park. ká park. Níbo lo ti rí ìbọn? Mo rí ilé. Orí ìbọn náà kí ló fẹ́ fi ṣe? Mo fẹ́ fi pa ẹ́. Báwo ni ara yín sà? kí ló ṣàrẹ. ṣàrà lè sà. nǹkan tó bá sọ pé kó ṣẹlẹ̀ báyìí instantly ó máa ṣẹlẹ̀. ọ́fíṣà ẹ gbá mi létí. mo gbẹ́ létí. ẹ já wèrè ṣá. èmi. sórí bí mo ṣe wà mí délé aláwo rí. mi ló bo ìbò fún ẹ. mi ò lè di ayé ológun. kí ni wàhálà tó ṣẹlẹ̀ sọ̀rọ̀ fún mi. àwọn bí mi àtàlàbí ṣe jọ ń bọ̀ wọn láti àwọn gáàsì kan ti kidnap ẹ̀. kíláàbù ta ni alájìjẹ ni. Tó o bá jẹ́ kí n ṣe lẹ́ẹ̀kan ẹ̀. bẹ́ẹ̀ ni ọmúra ni yóò kú ẹ bẹ́ẹ̀ ni. ẹ má jẹ́ òkú bàbá ẹ̀ ṣàánú mi o.